Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá níbikíbi tẹ́ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Jugba Master Online Channel. Ṣéun Agboola lórúkọ mi. Ẹ dákun, kí ló ń ṣẹlẹ̀ báyìí gangan náà? Torí kò tiẹ̀ yé wa. Kí ló ń ṣẹlẹ̀ gangan gan? À ń gbọn èkuru kó tán, à ń jẹ́ kó tán, a tún gbọn owó ẹ̀ sí àwo. Kí ló ń ṣẹlẹ̀ gan nípa orílẹ̀-èdè Nàìjíríà yìí? Kò yé wa o. Gbogbo ẹ̀ ti wá dàpọ̀ mọ́ra wọn. Ṣé rí wàhálà tó ń ṣẹlẹ̀ kì í ṣe pé nǹkan tuntun mọ́, ṣùgbọ́n ó ti wá ń pọ̀ jù. Wọ́n pààyàn nígbà, wọ́n pààyàn láwo. Ọ̀rọ̀ òṣìṣẹ́lẹ̀ ẹnu fọ́kẹ́ẹ̀mù àwọn Fúlàní yìí. A dẹ̀ ń béèrè wípé ṣé aṣẹ̀mọ́lù ni wọ́n ni? Tó bá jẹ́ aṣẹ̀mọ́lù ni wọ́n, àwọn gangan níjọba àpapọ̀ àbí ìjọba ìpínlẹ̀ àbí tìbílẹ̀. Ẹ jẹ́ káràlú ó mọ̀ wípé wọn lè fọwọ́ kàn wọ́n. Tí wọ́n bá ti dé, kán kúkú máa na ọrùn ara wọn lẹ̀, kán máa dù. Kí ló ń ṣe ẹ̀yin àgbààgbà àti ẹ̀yin tẹ́ ń ṣe aṣíwájú wa lórílẹ̀‐èdè yìí? Ẹ̀yin tẹ́ ń ṣèjọba lórí wa lórílẹ̀‐èdè yìí, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tilẹ̀ Yorùbá. Kò tí ì sí ìgbésẹ̀ kankan lọ́dọ̀ ẹ̀yin gómìnà kankan nílẹ̀ Yorùbá báyìí láti má jẹ́ kí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn ibì kan láti má jẹ́ kó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. A dẹ̀ ń gbọ́ wípé nílẹ̀ Yorùbá wọ́n ní ìtó bá ti ṣẹlẹ̀, èèyàn máa fi ń kọ́gbọ́n ni. Ìtí ò bá tí ì ṣẹlẹ̀ sí èèyàn, ẹlòmíì tó ṣẹlẹ̀ sí, Ọlọ́run má jà fi ọ̀rọ̀ ara wa ṣàríkọ́gbọ́n. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn fi ń ṣàríkọ́gbọ́n. Ṣé ẹ sùn ni? Etí ìwà ń bẹ, Ọlọ́run dá ká lè fi gbọ́rọ̀ ni. Adi tí ò lè ṣe gómìnà. Kì í ṣe pé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ rí. Ẹ jáde ẹ sọ̀rọ̀. Èyí tó wà ní Ẹdó tó tún fẹ́ sọ̀rọ̀, kò jọ pé ó tún lọ sọ́dọ̀ àwọn tó ń pa àwọn aráàlú ẹ̀, ó ń lọ dírẹ̀ bẹ́ẹ̀ fún wọn. Mo gbọ́ tìlú kan bóyá Abá Àbíbí kan ń sìn tí ẹ sọ pé gómìnà ibẹ̀ fún àwọn tó wà nínú ìlú yẹn láṣẹ. Sódìgbà tó bá di wàhálà tó ní kálukú bá wá ń kọlura wọn. Nísìn, àwọn ò fọwọ́ sí kéèyàn máa dájọ́ lọ́wọ́ ara rẹ̀, ṣùgbọ́n àwọn ará bí ń dájọ́ lọ́wọ́ ara wọn. Ẹlọ́dẹ ni wọ́n, ṣé wọn ò lè ṣọdẹ ìlú wọn ni? Ẹlófin Nàìjíríà ò sọ pé wọn ò lè gbébì kankan, ṣùgbọ́n àwọn aráàlú mi ò lè lọ ìlú tiwọn kán lọ máa ṣe rẹ́ndẹ̀rẹ̀dẹ̀ táwọn wá ń ṣe ń bí. Níbo nìlú wọn gan? Bí wàhálà bá ṣẹlẹ̀, ẹni kò ń ṣe Fúlàní ti Nàìjíríà. Nígbà mú wọn tí wọ́n ṣe wọ́n bọ́ṣẹ́ ṣe ń sojú, báwọn náà ṣe ń ṣe àwọn èèyàn tó ń pariwo tẹ́lẹ̀, àwọn kan dìde, àwọn ti Nàìjíríà wọ́n ń gbèjà wọn, wọ́n náà fẹ́ gbẹ̀san. Ẹ̀yin gómìnà, àwárí bì kankan tẹ́ ní wá dìde láti tiẹ̀ sọ̀rọ̀ pé irú eléyìí ò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ mi o. Àwọn nǹkan tí mo ti ṣe, ìgbésẹ̀ tí mo ti gbé tí ò fi ní lè ṣẹlẹ̀ mọ́. Kò sí announcement, kò sí awareness, kò tiẹ̀ sí nǹkan kan ìdánilẹ́kọ̀ọ́ fáwọn aráàlú lórí ètò ààbò. Nísìn ọ̀gá DSS jáde. Òótọ́ ló dẹ̀ sọ, oníkálukú dáàbò bora ẹ̀. Tí àwọn èèyàn bá wá fẹ́ dáàbò bora wọn, tí ẹ̀kan bá wá fẹ́ pa èèyàn kan, ẹni tó wá dáàbò bo rẹ̀ tówó ẹ̀ bá wá yá, ẹ lẹ̀ mú, ẹ gbé lọ kóòtù, ẹ bẹ̀rù Ọlọ́run. Àwọn tó ń pààyàn, ẹ rí wọn mú, àárí kankan rí pé ìta amúrè o tọwọ̀, mo sì tún ń sọ àgbọ̀n kankan dọ̀la. Ẹ wo másákà tó ṣẹlẹ̀ lọ́wọ́. Ó ti ṣẹlẹ̀ lÉkìtì, ó ti ṣẹlẹ̀ lóńdó, ó ti ṣẹlẹ̀ káàkiri. Kò wá sí kankan tẹ́ ẹ wá rí tá a lè sọ pé wọ́n gbé lọ kóòtù, ó dẹ̀ jẹ̀bi. Kí lẹ wá ní kan ṣe? Ṣé ẹ rò wípé wọ́n ò sinmi wàhálà yìí ni? Ọrùn yín ló dẹ̀ wà. Ṣebí nígbà tí ìlú bá tòrò, lẹ máa rójú ráyè ṣèjọba. Nígbà tí ẹ bá pa àwọn tẹ́ ẹ ń ṣèjọba lé lórí tán, God forbid, wọn ò ní pa wá. Torí mo mọ̀ pé ọmọ Yorùbá kì í tètè bínú. Tó bá ti wá yá tí wọ́n lé ewúrẹ́ tó súnkàn gìrì á pajúdà sí yàn. Ṣebí kó mọ̀ bá ṣẹlẹ̀ lọ́gbẹ́ni Sunday Igboho, mi ò kúkú mọ̀ rí. Ṣùgbọ́n tí èèyàn bá ṣe ni ẹja sọ nípa ká bẹ̀rù Ọlọ́run torí ọjọ́ alẹ́. Ilé fi ń pariwo pé ẹ mọ̀ pé èèyàn mi mọ́, láì mọ̀ pé yóò padà wá díran tó báyìí. Ilẹ̀ Yorùbá nìkan kọ́ ló ti ń ṣẹlẹ̀ o. Ó ń ṣẹlẹ̀ káàkiri ni o. Ṣùgbọ́n nísìn adákẹ́ àwọn òràn, ó ti ń débi tí àwọn ìyá wọn ti ń jáde láwọn ìlú kan. Mo gbọ́ ta Abẹ́òkúta, wọ́n ti ń jáde ní òò. Ṣé kò ṣẹlẹ̀ ní? Ṣé nǹkan re ni? Ṣé torí pé kò ṣẹlẹ̀ sẹ́yìn? Wọ́n ń pa ọkọ nínú oko, wọ́n á jí ọmọ gbé lọ, wọ́n á jíyà gbé lọ, wọ́n á tún lọ máa bá ìyá lò pọ̀. Nǹkan tó jẹ́ pé bí ẹ bá padà fi irú obìnrin yẹn lẹ̀, trauma yẹn ò ní kúrò lórí ẹ̀ táyé fi máa parẹ́, ni ó máa pa. Ṣé tẹ́ ń ṣe ìdá? Ẹ sọ pé ẹ gbọ́ àbẹ́ ẹ̀ rí. Ẹ kàn dágo láṣá.
kẹ́ẹ̀tì ẹ̀ fáwọn aráàlú lọ́kàn balẹ̀ pé ẹ̀yin aráàlú o à ń gbègbèsè kò sí tó jọ́ àfi tó bá ṣẹlẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ń ṣí yín létí o, ọ̀gá DSS tó jáde tó sọ̀rọ̀ ó mọ ohun tó ń sọ ó kàn dùn mí pé ìtò sọ lénìí ni Sunday Igboho sọ tí wọ́n fi lọ pààyàn lé ẹ̀ tí wọ́n gbókù ẹ̀ lọ. ẹ mọ́ pa àwọn èèyàn mi mọ́, ẹ jẹ́ á dìfẹ́ǹdì ara wa nínú igbó wa, kò jù bẹ́ẹ̀ lọ o, kò pààyàn. Kábíyèsí Olódùmarè, oníkálukú tó bá bẹ̀rẹ̀ sí ní jìyà ẹ̀ṣẹ̀ àánú wọn ó ṣe, gbogbo ẹni tó bá jìyà ẹ̀ṣẹ̀ kọ́ ló yẹ ká ṣàánú ẹ̀ torí àmọ́ ohun tó ti ṣe. ṣé a fẹ́ sọ fún wọn pé àwọn agbófinró wa wọn gbìyànjú? ẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n kò tó, ìyànjú yẹn fẹ́ dàbí àbòsí, ó fẹ́ dàbí àbòsí. lóòótọ́ lẹ̀ mú àwọn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti mú wọn báyìí èwo lẹ àrẹ́jì sí kóòtù nú àwọn tí wọ́n mú tọwọ́ ń tẹ̀. àwọn tó wá ń gbé ìgbésẹ̀ yẹn sẹ́yìn ò mọ̀ wípé torí pé wọn ò rí ìdájọ́ òdodo gbà ló jẹ́ kán máa gbé ìgbésẹ̀ ni. wọ́n ti mọ̀ pé tí wọ́n bá fi ilẹ̀ fún yín wọ́n lọ náà nù. kí ló dé? ẹ má bà ṣe ọlọ́pàá jẹ́, ẹ má bà ṣe agbófinró jẹ́. iṣẹ́ tó dáa ni iṣẹ́ agbófinró. kò lè jẹ́ gbogbo agbófinró ló ń hùwà bọ̀dẹ̀, kò lè jẹ́ gbogbo ló, torí aráàlú gan ń gbà bọ̀dẹ̀ fáwọn aráàlú ẹ̀. torí tí ò bá sí pé ẹni tó wà nù ilé, ẹni tó wà ń ta ò lè ráyè wọlé kó dẹ̀ ráìdì wọn lọ bẹ́ẹ̀. àwọn ẹnìkan tí ń gbà bọ̀dẹ̀ nínú ilé, ọmọ àlè inú ilé tí ń dàgbà, ọmọ àlè ìran tí ń dàgbà. irú àwọn èèyàn yẹn gan bọ́wọ́ bá tẹ̀ wọ́n kí ló yẹ ká ṣe fún ọmọ gbọ́ tí ẹ́míà kan mùsùlùmí ni, torí àwọn Fúlàní àwọn darandaran gbogbo wọn báyìí ìtẹ́ ń sọ ní pé jihadi lórí ọ̀rọ̀ mùsùlùmí. kí ló dé? ṣé dandan ni kí n sin lọ́n ti ẹni? ó ní tí òun fún wọn ní ẹ́míà lónà o, tí òun fún wọn ní ọ̀sẹ̀ kan àbí méjì pé kán fi kúrò bóyá oṣù kan nínú igbó àwọn. bí bẹ́ẹ̀ kọ́ òkúlẹ̀ ẹlẹ́jà ń tà èyí tán bá rí mu. ṣé ẹ mọ̀ pé ń bẹ̀rẹ̀ ẹ bọ̀ nù? tírú ẹ̀ bá dẹ̀ ti ń bẹ̀rẹ̀ ń dogun bọ̀ nù. a sì ń pariwo wọ́n Nàìjíríà. nígbà ogun bá dé ṣé wọ́n Nàìjíríà ó jẹ́ wọ́n Nàìjíríà mọ́? àwọn èèyàn ti rí bíi pé fáǹfààní ẹ̀yin olóṣèlú lẹ́ẹ̀fírí kankan ṣe fáwọn Fúlàní. níbo nílùú wọn, níbo nìran wọn ti ṣẹ̀ wá? ṣọmọ Nàìjíríà ni wọ́n lóòótọ́? tí wọ́n bá jọ ọmọ Nàìjíríà lóòótọ́ ṣé wọ́n máa pa ọmọ Nàìjíríà láì jọ jagun? ṣé wọ́n á wá ogun kí wúlàbùrọ̀ ranjú mọ́ nǹkan oní nǹkan? ẹ fẹ́ gba nǹkan oní nǹkan bàì túláàsì bàì agbára. ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ yìí ṣèjọba ẹ̀dẹ̀ ríran rí, ẹ̀ ríran rí. tẹ́ ẹ bá ríran rí ni ẹ ṣe ń tó tọ́ àti ń tó yẹ. èmi ò gbà á lámọ̀ràn, mi ò sì fọwọ́ sí pé ká máa pa ara wa láì tẹ̀lé òfin láti mú èèyàn tó ṣẹlẹ̀ sí lọ sí àgọ́ ọlọ́pàá. ìtò dáa ni. ṣùgbọ́n ẹ̀yin ọlọ́pàá ẹ jẹ́ káràlú ní ìgbàgbọ́ nínú yín pé bá a ṣe mú yìí tá a bá mú débẹ̀ wọn ò ní sọ pé sá lọ. tá a bá mú débẹ̀ wọn ò ní fílẹ̀, wọn á gbé lọ kóòtù. ká sì nígbàgbọ́ nínú kóòtù wípé ìdájọ́ òdodo ni wọ́n máa dá. torí kò tán lọ́kàn àwọn èèyàn níjọ́ tẹ́ ti dá ọkùnrin kan tí Fúlàní gún lọ́bẹ tó gún tiẹ̀ padà nígbà tó fẹ́ pa tẹ́ ti dẹ́jọ́ ọkú fún un. àwọn èèyàn ò fẹ́ nígbàgbọ́ nínú ìdájọ́ òdodo mọ́. Fúlàní ń sọ létí wa, wọn ò fi bò. ẹ lọ sórí social media, ẹ̀rí wà pé àwọn làwọn ní Nàìjíríà. nígbà tó bá mú odidi El-Rufai sọ pé n tó ṣẹlẹ̀ lẹ́dọ̀ àwọn máa gbẹ̀san. Fúlàní ò dẹ̀ lẹ́mìí ìdáríjì. gbogbo ẹ̀ náà wọ́n sápamọ́ sábẹ́ ẹ̀sìn. ṣẹlẹ́sìn kan wá ní wálẹ̀ Yorùbá. ẹ̀yin ọmọ Yorùbá, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ, mi fẹ́ kí fídíò mi máa gùn jù. tó bá kọ wájú sí ẹ kó ta, tó bá kọ̀yìn sí ẹ kó ta, tó bá kù ọ nìkan tẹ́rù ara rẹ pa. má dúró de kí wọ́n pa ẹ́. tí wọ́n bá pa ẹ́ wọ́n pa ẹ́ gbé ni. àsìkò ìjà kọ́ leléyìí. ẹ fọwọ́sowọ́pọ̀. àgbájọ ọwọ́ la fi ń fọwọ́ sọ̀yà. òṣùṣù ọwọ̀ ló lè gbálẹ̀ kó mọ́. ẹ má ṣe ra yín ní gàgà ọwọ̀. ó wà nù security tips tí mo ṣe fún Ojúgbà Master Online. àsìkò yìí ẹ̀yin aráalé ẹ fọwọ́sowọ́pọ̀. ẹ má bára yín jà, inú ilé ni ẹ ti fọwọ́sowọ́pọ̀. torí téèyàn kan bá dé tó fẹ́ bá yín jà, tó bá torí pé òun bá jà ó wá jẹ́ kán lù kó lọ, wọ́n ń bọ̀ wá lù wọ́n náà o. torí ilé òun létí ìka ti ráyè ṣèkà tí ò rẹni gbèjà ẹni yẹn yóò padà wá ṣèkà ńbẹ̀, ìwọ ni ó dẹ̀ wá ṣe fún. ẹ dáàbò bora yín o. ọ̀gá ọlọ́pàá DSS ti sọ o. bẹ́ẹ̀dẹ̀ ṣe ń sọ bí wípé agbára ìjọba ìwọ̀nba ló ká. ṣùgbọ́n ká mọ̀ ṣègbè yìí náà ni òye èmi o. mo gbà pé wọ̀nba ló lè ká. Air Force mélòó la ní, ọlọ́pàá mélòó la ní, wọn ò lè wà níbì kan lẹ́ẹ̀kan náà. àwọn ọ̀daràn náà ò sì ní lọ bẹ̀ lásìkò tí wọ́n bá wà ń bẹ̀. dandan ni wọ́n á dẹ̀ kúrò ń bẹ̀.
ọ̀yọ́ ò ní tó bá dúró de ìjọba kankan o má jẹ́ kán pa ẹ́. Ẹ̀rí òkú àwọn èèyàn káàkiri ní Benin àti káàkiri mélòó ni wọ́n ti mú. Sunday Igboho pariwo títí tí o ẹ̀yin alágbára tó wá ṣẹ́kù kílẹ̀ ń ṣe. Ẹ dákun ẹ jẹ́ ń pe àwọn OPC ẹ dákun ẹ má fọwọ́ lẹ́rán. Ọ̀dọ̀ yín l'Ààrẹ Ọ̀nà Kakanfò ti wá. Ẹ tiẹ̀ jẹ́ k'Ààrẹ Ọ̀nà Kakanfò yìí olóyè àgbà Gani Adams ẹ jáde ẹ̀yin náà ẹ halẹ̀. Orúkọ OPC náà halẹ̀ tí ẹ bá gbọ́ pé OPC ti dìde ẹ tiẹ̀ halẹ̀ mọ́ wọn bóyá wọn ó sá. Orúkọ Ìgbòho nìkan ni wọ́n ń gbọ́ tẹ́rù ń bà wọ́n. Títí yín náà bá kùn Ọlọ́run gbọ́ àsìkò Jàfẹ́yìn àti Sunday Igboho kọ́ yìí. Àsìkò à ń dagbádá kiri kọ́ yìí. Àsìkò akàn halẹ̀ lásán láì mú nǹkan kan ṣe kọ́ yìí dórí àwọn ọba wa. Àsìkò ìjà àgbà méjì kọ́ yìí. Àsìkò ìgbà tá à ń fira wa sínú kọ́ yìí. Ẹ fẹ́ fi ìran wa ibi tẹ́ ẹ jọba lé lórí ẹ fẹ́ fi tàfàlà ni. Bẹ́ẹ̀ bá ń jà tẹ́ ẹ lè fi ohùn ṣọ̀kan nítorí nǹkan afẹ́ ayé tàbí ìfẹ́nú ara yín tí ìjà yẹn sì kọ̀ntínú ìkà nìyí o. Ọba tó bá lọ́wọ́ sí tó gbàbọ̀dì sí kí wọ́n máa gbẹ̀mí ìran ẹ̀ olórí burúkú ọba ni. Ayé ọba náà dẹ̀ ti bàjẹ́ kò dẹ̀ lè ṣe rere láyé. Yóò dẹ̀ máa bógun lọ ni. Tá a bá rẹni tó wà lẹ́yìn ẹ dìde ẹ jáde sọ̀rọ̀ tá a bá rẹni tó wà lẹ́yìn ìwà ìkà táwọn Fúlàní ṣe tó ní màálù gbogbo èyí tẹ́ ní màálù lọ́wọ́ Fúlàní ẹ lè sọ pé ẹ̀ mọ́ ń pa AK-47 tí wọ́n kó kiri. Ṣé bá ààrẹ Tinubu bá wá kú òun bẹ́ẹ̀ tí yóò bá ọ̀rẹ́ tó ẹ̀ gbà tí àrírí jọ́nà àgbà kó kálukú tiẹ̀ wà láyé ẹ̀ ṣé àbùkù ti tánu tí Fúlàní bá padà débẹ̀ wọ́n pa ṣégè sí wa lára. Mo wo fídíò kan wọ́n ní allegedly interview obìnrin kan pé ààrẹ Tinubu sọ pé àwọn ò lè fight insecurity kán má bàa pa wọn. Bó bá jẹ́ yín náà nǹkan. Insecurity ẹnìkan ò lè dá fight. Bí ààrẹ Tinubu bínú wọn bá dùn bẹ́ẹ̀ bá pa Fúlàní wọn ò ní sọ jáde. Torí wọn ò jẹ́ káwọn náà ò gbádùn. Fúlàní ò fẹ́ràn ààrẹ Tinubu. Gbogbo ìgbésẹ̀ tá ààrẹ Tinubu lè gbé wọn ò jẹ́ kó ṣeé ṣe. Wọ́n ń dàjọba ààrẹ Tinubu náà láàmú látòkè lọ́hùn látọ̀dọ̀ wọn látòkè ọ̀yà torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ààrẹ Tinubu ò fi favour wọn. Ṣé ẹ fẹ́ ká ààrẹ Tinubu ó jáde kó sọ pé ẹ káàrí bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n? Ẹ fẹ́ káwọn agbófinró sọ wípé ẹ má wọ̀ọ́rì òfin ni wọ́n ń tẹ̀lé ẹ̀yin ní kẹ́ wá mọ nǹkan tẹ̀ ń ṣe. Láì gbẹ́bọn láì gbé àdá àwọn baba ńlá wa láwọn nǹkan tí wọ́n fi ń bá ọ̀tá jà. Ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹ má jà sọ́jú bẹ́ẹ̀ lọ. Kọ́mọ́dà yẹn pé à ń kọ́ra wa fógun àwọn ò lọ́wọ́ sí pé ká máa pa ènìyàn o. Ìtò ṣẹlẹ̀ ní Ẹdó ní Uromi a lọ́wọ́ sí ó dẹ̀ ṣe wá láàánú ṣùgbọ́n hunters ni wọ́n pè wọ́n o ni wọ́n pè wọ́n ọdẹ ni wọ́n pè ṣọdẹ ni wọ́n. Àwọn ìbọn tí wọ́n kó dání ṣọdẹ ni wọ́n. Tírélà iléeṣẹ́ kan tí wọ́n ló ń kó wọn káàkiri kò ní kó wọn mọ́ màálù ò ní pọ̀ tó àwọn tí wọ́n kó àtìbọn bá a ṣe gbọ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ọmọ Yorùbá mélòó ará Benin mélòó ló gbàlú Fúlàní lọ tó ń lọ ṣọdẹ tí ò ṣẹran lọ́dọ̀ wọn mọ́ ni àwọn ní ẹ̀sìn dígbójú. Ìta àmọ̀lá kọ́mọ àmọ̀ náà àwọn olórí wọn wá dìde sí wọn ń lọ dẹ ni wọn ṣé ọdẹ ni wọ́n gbà tí wọ́n lọ pa àwọn èèyàn lọ́wọ́ ṣé ẹranko ni wọ́n lọ panu chọ́ọ̀chì. Ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹgbẹ́sìn mùsùlùmí lórí wọn àbèrè ẹ̀sìn téèyàn ṣe ká tó pa ká tó jí gbé dànù o. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ kó rí wá ó pé kákọ́ fi èdè Yorùbá ọmọ Yorùbá ìran wa kákọ́ fi síwájú ẹ̀sìn. Ẹ̀sìn yẹ kó jẹ́ ohun tó dáa ṣùgbọ́n wọ́n ti sọ ní tí ò dáa torí pé wọ́n fẹ́ gbalẹ̀ yín wọ́n wá ń lo ẹ̀sìn láti fi wọnú yín kẹ́ bára yín jà nígbà bá bára yín jà tán wá wọlé. Ẹ má gbàgbé ìtàn Àfọ̀njá o. Ó kó Fúlàní mọ́ra ni bá bàbá wa ṣe kó wọn mọ́ra. Ọlọ́run ṣàánú wa o. Ronú mọ nǹkan tó ń ṣe ọmọ Yorùbá. Ẹ má wòran ẹ má jà filẹ̀ bàbá wa pìtàn. Ẹ má jẹ́ kán pa wá. Ẹ má jẹ́ ká dúró kán pa wá. Defend yourself. Ẹ pera yín jọ gbọ́ ẹ̀yin tẹ́ ti ń bára yín jà tẹ́lẹ̀ ládùúgbò nínú ilé. Ọ̀nà wo ni a lè fi defend ara wa? Ìwọ máa lè tó ń gbàbọ̀dè fúnra ẹ tó ń gbàbọ̀dè fúnnú ilé ẹ tó ń gbàbọ̀dè fáwọn ẹbí ẹ tó ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá. Ṣàngó á pẹ́ Ògún á pẹ́ Ọ̀rúnmìlà á bínú sí ẹ Ọya á gbé ẹ lọ Odò á gbé ẹ lọ Ọ̀ṣun á gbé ẹ lọ. Tó bá jẹ́ pé wà nú àwọn tó ń gbàbọ̀dè tọmọtọmọ ló máa bógun lọ ó dẹ̀ ní ṣe rere láyé. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ràn ọmọ Yorùbá Ọlọ́run á fẹ́ràn yín o
ẹ ní bógun lọ. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ta yín ọba ẹ rí bí a ṣe ṣayé yín lóde. Àwọn tó ń pààyàn, àwọn ẹni ibi tó ń pààyàn tẹ́ ẹ̀ rọ́rọ̀ sọ sí látijọ́ yìí, àwọn ẹbí wọn ti dìde, àwọn olórí tí wọ́n ti dìde o. Ọmọ ẹni òṣèdí bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì, ìdí ọmọ ẹlòmíì lẹ́ ń fìlẹ̀kẹ̀ sí. Wọ́n ń pa àwọn èèyàn yẹn ẹ̀dákẹ́. Ẹ mọ iye ọba tẹ́ ti pa tẹ́ ẹ̀ sọ̀rọ̀. Wọ́n ń bọ̀ wàláì tó bá jẹ́rú yín ni wọ́n ní gbé general kan 180 million ní ẹ̀sán odidi ọ̀gá ológun. Wọ́n ń pa àwọn ológun, wọ́n ń ṣe fídíò ẹ̀ síta. Ṣé ẹ fẹ́ sọ pé àwọn lè trace àwọn tó ń ṣe fídíò yẹn ni? Kí láǹfààní ní àbí kíní kan tá a ṣe? Kí ló ṣe wá? Èmi ò fẹ́ gbàgbọ́ pé kò lọ́wọ́ kan àbòsí nínú o. Àwọn ẹni mi ì fẹ́ gbàgbọ́ tágbára ológun ò bá fi ká wọn mọ́. Àwọn ò gbàdúrà kí Nàìjíríà ó dàrú o, ṣùgbọ́n ẹ fóníkálukú nínú ìran wọn lẹ́tọ̀ọ́ wọn. Bó bá jẹ́ rí Jordan tẹ́lẹ̀ ẹ fẹ́ ṣe náà ni ẹ ṣe káàtì ẹ̀ kọ́kọ́ ṣe yẹn kó kúrò ńbẹ̀. Bí Tinubu bá ṣì wà ńbẹ̀ hope wà o. Ṣùgbọ́n tí àwọn Fúlàní tí ìmọ̀ wọn bá padà jọ, tí wọ́n bá lé Tinubu kò ńbẹ̀, tàbí tí Tinubu bá padà parí ọdún 8 ẹ̀, ogun tẹ́lẹ̀ ẹ̀fẹ́ jà yóò padà wáyé ni. Àwọn ò gbàdúrà ogun o, àní rógun. Ẹ̀yin agbófinró wa ẹ kú iṣẹ́, ṣùgbọ́n ẹ tó tẹpá mọ́. Ẹ jẹ́ ká yóò sọ wípé àṣàwọn agbófinró yìí ṣiṣẹ́. Ẹ má jẹ́ ká sọ pé wọ́n mọ̀ ọ̀daràn kan bì kan wọ́n mú wá wọ́n ní wọn ò rí mọ́. Ẹ tẹ̀lé, ẹ gbé jáde ibi tí ẹ ti dájú ẹ̀, ìdájọ́ tí wọ́n fún. Ayé ti dáyé social media. Kò sí nǹkan téèyàn ṣe táṣìírí ẹ̀ bò. Orúkọ yín ṣe pàtàkì. Ṣé wọ́n á gbọ́lá lórúkọ tèmi o? Ẹ ṣé.